الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله له الملك والله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير بسم الله كل الله فضيلة الشيخ الإمام البصيري أنغم بسم الله الرحمن الرحيم كل الله أحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله كل الله فضيلة الشيخ الحاج إسماعيل أكوتاغيدي بسم الله الرحمن الرحيم كل الله أحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله كل الله فون الشيخ محمد بابا تقبا بسم الله الرحمن الرحيم كل الله أحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله كل الله فون فضيلة الشيخ الحاج الدكتور بروفيسور إسماعيل راجون láti Bombay بسم الله الرحمن الرحيم كل الله أحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله كل الله fún gbogbo òkú mùmínì àti àwọn àfáà wa tá rántí dárúkọ بسم الله الرحمن الرحيم كل الله أحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد akí Ọlọ́run ládá salatu tá ṣe kọ́lọ́run mo lọ bá Ànábì ní gboro Madina asanahu tá ṣe kọ́lọ́run gbà lọ́wọ́ wa kó papọ̀ mọ́ tàwọn ẹni rẹ̀ àwa kí gbogbo àwọn àfáìsìn tí wọ́n sì ń bẹ lórílẹ̀-èdè ayé akí wọn yányán tọ́lọ́run bá kí wọn ní súrátù Yunus tó sọ pé alaa inna awliya Allahi la khawfun alayhim wala hum yahzanuna allazina amanu wa kanu yattaquna lahum lil bushra fil hayati dunya wa fil akhirah la tabdila li kalimatillahi zalika huwal fawzul azim. Àwọn ẹni Ọlọ́run náà lọ́lọ́run bá tún kí níbi kan tó sọ fún wọn pé allazina yashkuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubi wa yatafakkaruna fil khalqi samawati wal ardi rabbana man halakta hadha batilan subhanaka fakinna azabana. Ọlọ́run ọba ló nawọ́ àwọn àfáà tòótọ́ àwọn àfáà ẹ̀sìn Ọlọ́run ọba ló nawọ́ wọn sókè nínú àlùkùránì Ọlọ́run ọba ló fún gbogbo àwọn àfáà ẹ̀sìn àfáà tòótọ́ tọlọ́run Ọlọ́run ọba ló fún wọn ní NAFDAC number ìjọba òun Ọlọ́run ọba ló kí gbogbo wọn gbogbo ẹ̀yin àfáà ayé tẹjáfà tòótọ́ tẹjáfà tọlọ́run tẹ kọjá ẹnu àlà Ọlọ́run tẹ kọjá ẹnu àlà Ànábì Muhammad sallallahu ta'ala alaihi wa sallam akí gbogbo ẹ̀yin àfáà bẹ́ẹ̀ tẹ́ ń bẹ láyé àdúrà wa gbà lónìí wọ́n ní ká sọ̀rọ̀ nípa òdì yíyàn àti ìlara ká máa fura síra wa àwa tá a jọmọ ìyá nínú ẹ̀sìn tọ́lọ́run bá sọ fún wa pé innamal mu'minina ikhwa lil mu'minuna ikhwa ipa wa mùsùlùmí ọmọ ìyá ni wá Ọlọ́run bá dẹ̀ sọ fún wa níbi kan náà nínú àlùkùránì a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ó sọ fún wa pé okùn ẹbí ká má jẹ́ kó já lọ́wọ́ ara wa kí ló ń jẹ́ okùn ẹbí ó ń sọ fún wa pé wa'tasimu bihablillahi jami'an wala tafarraqu. Àlùkùránì ló sọ bẹ́ẹ̀ tó rà àlùkùránì ọ̀rọ̀ Ọlọ́run ọba ni ó fi ránṣẹ́ síta ni ó fi ránṣẹ́ sí Ànábì wa Muhammadu sallallahu ta'ala alayhi wa sallam. Ọlọ́run bá ní ká má yẹ kó kún ẹbí já lọ́wọ́ wa kí ló kún ẹbí náà ẹ̀sìn Islam tó pa wá pọ̀ tá bá ti jọjọjọ́ mọ̀ ìyá nínú ẹ̀sìn kò yẹ ká máa yín òdì kò yẹ ká máa fura wa síra wa kò yẹ ká máa ní hasad ká máa ní enviness ká máa envy ara wa kò yẹ ká máa ṣòfófó ara wa kò yẹ ká máa pẹ̀gàn ara wa kò yẹ ká máa dètè síra wa. Àlùkùránì ló sọ bẹ́ẹ̀ torí pé kí ni Àlùkùránì ló so wá pọ̀ la fi ń jọmọ ìyá nínú ẹ̀sìn la fi ń jọmọ ìyá nínú ayé. Àlùkùránì tó so wá pọ̀ yìí Ọlọ́run ọba ló so wá pọ̀ la fi ń jọmọ ìyá nínú ẹ̀sìn la fi ń jọmọ ìyá nínú ayé. Muhammadu Rasulullahi sallallahu ta'ala alayhi wa sallam tó lọ́n ní ká kọ́ṣe pé kọ́díkánà lakum fi Rasulillahi uswatun hasana wọ́n ní ká kọ́ṣe ànábì wọ́n ní ká tẹ̀lé ṣe ànábì wọ́n ní ká gbà fánábì torí tó bá ti gbà fánábì ó ti ṣe kí ni ó máa rí ìyọ́nú Ọlọ́run ọba. Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam kò ní dá iṣẹ́ jẹ́ kò dẹ̀ ní dá ọ̀rọ̀ sọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ àtọ̀dọ̀ Ọlọ́run ọba ló ti ń wá. Wọ́n á ní pé ká tẹ̀lé ànábì tá a tẹ̀lé yẹn òun ló so wá pọ̀ nínú ẹ̀sìn òun ló so wá pọ̀ nínú ayé. Káwa rí ọmọ ìyá àwájọ́ ọmọ ìyá ara wa nínú ẹ̀sìn Islam àjọmọ ìyá ara wa nínú ayé. A gbọ́dọ̀ máa ṣe kéta ara wa a gbọ́dọ̀ máa ṣe kéèrò ara wa a gbọ́dọ̀ máa ṣe kéésàn ara wa a gbọ́dọ̀ máa yan ara wa lódì. Ẹni tó bá fẹ́ bá àánú Ọlọ́run ọba pàdé ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo kì í yànyàn lódì àwẹ̀ ló ti ń wọlé bọ̀ yìí Ọlọ́run ló mọ iye ẹlòmíì ọdún 3 ló ti ń bẹ lórí òdì.
ọdún mẹ́rin lẹ́lòmíì ti ń bẹ lórí odi yíyàn ẹlòmíì gan ó yan màmá tó bí lódì ó yan bàbá tó bí lódì àwẹ̀ ló dẹ̀ ń bọ̀ yìí àmọ́ lẹ́kṣọ̀ yìí a sọ pé torí àwẹ̀ à ń sọ náṣọ́rà ni káwẹ̀ dé káwẹ̀ má dé nínú ayé ìwọ tó jọmọ mùsùlùmí ò nídìí láti máa yan odi torí number one ká gbé odi yíyàn láti bi pé gbogbo nǹkan tó bá wù kó bá ẹ má ṣe kéta ọmọ ẹnìkejì má fura sọmọ ẹnìkejì má fura sí mùsùlùmí ẹgbẹ́ ẹ má máa ṣọ lọ́wọ́ sọ lẹ́sẹ̀ ibi tí wọ́n ti fẹ́ ṣe ọmọ ìyá ẹ lóore má lọ ṣe tánàdí ń bẹ̀ wàá parẹ́ tọmọtọmọ ni má sọ̀rọ̀ èèyàn lẹ́yìn má rojọ́ èèyàn lẹ́yìn ò ní pàdé ọlọ́run ọba dáadáa gbogbo ọjà tí alábòsí ẹni tó ń rojọ́ ọmọ ẹnìkejì lẹ́yìn ẹni tó ń fura sọmọ ẹnìkejì ẹni tó ń ṣàtakò ọmọ ẹnìkejì gbogbo ẹrù tó bá wù kó máa dì gbogbo ẹrù yẹn ẹrù yẹ̀yẹ́ ni tọ́rọ lọ́wọ́ ọba jẹ́ kó yé wa pé gbogbo ẹni tó bá yan òdì yányán tí wà àtìyàn bá ní misunderstanding at least 3 days ó pẹ́ jù ní 3 days nínú ẹ̀sìn ẹ yanjú ẹ̀ èmi máa ń sọ̀rọ̀ kan máa ní amendment is allowed nínú ẹ̀sìn tí wà àtìyàn bá yọjọ́ ń ṣe tẹ́ bá yọjọ́ ń ṣe torí pé lílọ yín wàhálà máa ń ṣẹlẹ̀ ẹ máa kíra yín wàá máa ṣe dáadáa sí òní ro aburú sí àmọ́ nǹkan tó ń bíjà láàrin yín ni wàá adjust kò sódì nínú ẹ̀sìn ẹni tó bá yan odi tó bá kírun ọlọ́run ọba ò ní tẹ́wọ́ gbà jẹ́ kí n proof ẹ̀ fún ẹ ọlọ́run ọba wọ́n máa ń gbé fáìlì wa lọ sọ́dọ̀ ọlọ́run ọba apá kan àwọn àfáà sọ fún wa pé everyday lọ́lọ́run ọba ń rí fáìlì wa apá kan sọ fún wa pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ ni apá kan sọ pé oṣooṣù ni apá kan sọ pé ọdọọdún ni àtọdọọdún àtọṣooṣù gbogbo èwo lójú ọlọ́run ọba ò tó ń bẹ̀ ọlọ́run ọba ń rí gbogbo wa nǹkan tá ń ṣe níṣẹ́ ó ti sọ fún wa pé inna rabbaka labil mursad èmi ọlọ́run ọba lúgọ mú wọ everybody tí ọlọ́run ọba bá wá ń cross check gbogbo fáìlì àwọn ẹ̀dá ìwọ tó dẹ̀ fẹ́ ṣe àforíjì fún wọn ipe lónìí gbogbo fáìlì àwọn alihuma mi gbogbo fáìlì àwọn èèyàn ẹ jẹ́ kí n máa wò lẹ́yọ̀ kọ̀ọ̀kan àwọn tó gbà fẹ́mi ọlọ́run ọba àwọn tó gbà fánábì Muhammad àwọn tó jẹ́ pé kí ni wọ́n sọ ní ìtì ẹ̀sìn mí ìjẹ̀sìn mùsùlùmí ẹgbẹ́ fáìlì wọn wá ẹ̀yin màláìka ẹ jẹ́ kí n máa wò mo fẹ́ foríjì àwọn èèyàn ọba aláforíjì lèmi gàfúrù rọhímù ni mo fẹ́ foríjì àwọn èèyàn lónìí èmi ọlọ́run ọba mo sì fẹ́ forí mo dẹ̀ fẹ́ kẹ́ àwọn èèyàn tó bá ti wá ń gbé fáìlì déwájú ọlọ́run ọba tọ́lọ́run bá ń wo fáìlì lágbájá ọmọ lágbájá ó tọ́ fún àforíjì ó ṣe àwọn ọlọ́run àmọ́ àwọn ọlọ́run fẹ́ foríjì lónìí a dẹ̀ fẹ́ jẹ́ kí ìkẹ́ máa bá lónìí ọlọ́run bá foríjì rú àwọn èèyàn bẹ́ẹ̀ tọ́lọ́run ọba bá kan fáìlì ìwọ tó ní ọmọ ẹnìkejì sínú tó ń ṣọ̀tẹ̀ èèyàn tó ń pẹ̀gẹ̀ èèyàn tó ń ṣe kéèta èèyàn tó lámójú kúrò tó ń wá bá ṣe bàjẹ́ fọmọ ẹnìkejì tó di èèyàn sí tó di ìyá tó bí ẹ sínú tó di àfáà tó kọ́ ẹ ní kéwú sínú tó ń ṣàbòsí màmá tó bí ẹ tó ń ṣàbòsí bàbá tó bí ẹ àwọn ọ̀rẹ́ tẹ ọjọ́ ní misunderstanding tó lè forgive wọn tọ́lọ́run bá débi fáìlì ti tiẹ̀ ọlọ́run bá rí pé lágbájá ọmọ lágbájá ni òní náà ló yẹ ká ṣàforíjì fún àmọ́ fáìlì ẹ̀ lélẹ́yìí ẹ wòye èèyàn tó ní sínú tí ó lè ṣe áfúwàn fún tí ó lè lámójú kúrò fún ẹ wo àwọn èèyàn tó ń bá dìtẹ̀ tó ń kípu málìsì sí wọ́n bá wọn parí ẹ ó ní kò ní tán kódà kọ́lọ́ ẹlòmíì ọmọ àlè lẹ́lòmíì a ní kọ́lọ́ ọba sọ̀kalẹ̀ ọ̀rọ̀ yìí ò ní tán nínú ọlọ́run bò sí kò ní foríjì wọ́n náà everyday tọ́lọ́run bá wá ń foríjì gbogbo àwọn ẹ̀dá gbogbo ẹni tó bá ń ṣe kíni tó bá yan òdì ọlọ́run bá máa débi fáìlì ọlọ́run ní pé gbogbo ẹ̀yin mo dá gbogbo yín sínú ayé ẹ wá ní misunderstanding wọ́n wá ní kó tán oní kò tán ó wá ń bá ènìyàn yóò dì ìwọ́dẹ̀ ń bẹ̀ mí pé kémi ọlọ́run foríjì ẹ mí ní foríjì ẹ ọlọ́run bò kí ń foríjì ẹni tó bá yan òdì lọ́mọ ìwọ ọmọ mùsùlùmí confam lèmi sọ fún ẹ amendment is allowed tẹ bá ní problem pẹ̀lú ra yín torí pé nǹkan tó ń fa wàhálà ní láàrin ìwọ àtọmọ mùsùlùmí o lè adjust àmọ́ kò yẹ kó bí òdì kò yẹ kó bí ká lọ máa so oògùn síra yín wọ́n pọ̀ nínú ayé ẹ wá tún lọ máa so oògùn olórí ibú ó tún lọ ń ṣoògùn síyàn torí pé wọ́n ní misunderstanding a ní òun máa bá tiẹ̀ jẹ́ ni bó ṣe ló fẹ́ bá tẹni ẹlẹ́ni jẹ́ ọlọ́run á bá tiẹ̀ jẹ́ ìwọ tó ń sọ pé kókó bàjẹ́ fọmọ ọlọ́mọ ọlọ́run á bá tọmọ tiẹ̀ náà jẹ́ ìwọ tó ń sọ pé kó bàjẹ́ fún ọ̀rẹ́ ẹ lórí pé ní misunderstanding ọlọ́run ọba ò ní gbé wọn náà ga kò ní ṣàánú wọn náà kò ní ṣàforíjì fún ẹ. Ànábì wa Muhammadu sallallahu ta'ala alayhi wa sallam ó ń lọ lọ́jọ́ kan ó wá rí sàárè méjì ó wá ń sọ fún sàábé tó tẹ̀lé pé
sàárè méjèèjì yìí wọ́n fìyà jẹ òkú tó ń bẹ nínú gírèfù náà. Sàhábà yẹn wọ́n ń béèrè lọ́wọ́ ànábì pé kí ló ṣe. Ànábì ní àkọ́kọ́ sàárè tó kọ́ ń wò yìí eléyìí tẹ̀ tó ń jẹ ìyà nínú sàárè lọ́wọ́ yìí. Òun tó bá ti tọ̀ kì í ṣan ara ẹ̀ nù, ìjọkùnrin ìjóbìnrin ìwọ tó máa ń yà dítọ̀ obìnrin míì á ṣe aṣọ báyìí á nà dí sójú títì yá á tún faṣọ ẹ̀ kó ìyà burúkú ló fi ń ṣeré òun. Ọkùnrin míì náà á nà rọ́ọ̀dù á tọ̀ wọ ṣòkòtò bẹ́ẹ̀ ìyà ni. Ànábì ní sàárè àkọ́kọ́ yìí sallallahu ta'ala alaihi wasallam ànábì ní wọ́n fìyà jẹ òkú yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Kí ló lórí pé kí ni lórí pé tó bá tọ̀ kì í ṣan ara ẹ̀ nù. Sàárè kejì wọ́n fìyà jẹ ẹni tó ń bẹ ń bẹ kí ló ṣe olófòfó ni ó máa ń dá àárín àwọn èèyàn rú. Ìwọ tó sòfófó diṣẹ́, ìwọ tó pé wọn kì í ṣe nǹkan lójú ẹ, ìwọ ọmọ kí ó tàfà ò kì í ṣe nǹkan lójú ẹ, ìwọ ọmọ kí ó tó wọ́n bá fa àṣẹ ṣubú, ìwọ tó ń wá bàṣírí màmá ẹ̀ àṣẹ tú, ìwọ tó ń wá bàṣírí bàbá ẹ̀ àṣẹ tú, ìwọ tó ń ra burú sáwọn ẹbí ẹ, bàbá tó ń ra burú sọ́mọ, ọkọ tó ń ra burú síyàwó, ìyàwó tó ń ra burú sọ́kọ. Ẹ̀dẹ̀ yín ń bẹ kò sérè ń bẹ. Ọlọ́run ní ẹ wà very careful. Mọ́mọ́ ní òkú yìí ìyà tó ń jẹ ni pé olófòfó ni mọ̀náfìkì ni. Mọ̀náfìkì ó dẹ̀ ń jẹ́ kíyàn jẹ́ kíni ó dẹ̀ ń jẹ́ kíyàn jẹ́ azabul qabri ìyanu sàárè ni. Ìwọ tó bá wọn méjì jà níṣojú ẹ o ò lè bá wọn parí ẹ o tún lọ ń rú nọ́ọ̀sì lẹ́yìn ni bọ́ọ̀lù àṣẹ máa rú nọ́ọ̀sì gbèsè ayé títì ẹ náà nìyẹn. Lèmi fi máa ń sọ pé bẹ́ẹ̀ mi ṣe wáyé bírọ̀ bíl káàbà mi léyàn tí mi ń bá ṣọ̀tá o. Mo lè yẹra fún ẹ mi lọ́ta kankan torí pé kí ni mi lè jẹ́ kẹ́nìkan bá ṣẹ́ mi jẹ́ níwájú Ọlọ́run mo lè avoid. Àmọ́ kó wá múyàn lọ́ta ọjọ́ mẹ́ta péré ni ẹ gbọ́dọ̀ sọ́ọ̀tì ẹ gbọ́dọ̀ máa bẹ̀rẹ̀ sí kíra yín 3 days. Tó bá ti kọjá 3 days Ọlọ́run ní gbà àrùn kò ní gbà àwẹ̀ kò ní gbà gbogbo nǹkan tó bá ń ṣe ní ìbádà torí pé kí ni ibi tí wàá sọ pé kò ní gbà àrùn ẹ ìgbà tó bá ń ṣe forgiveness fún gbogbo àwọn èèyàn tó bá ṣe ń kan orúkọ ẹ lọ́la ni pé o deserve forgiveness torí pé kí ni ìwà àtẹ̀yàn ọjà o yànyàn lódì o ń keep malice. Ẹ ti understand? Ìmáàmù Ṣáfi'í ó sọ fún wa náà Ìmáàmù Ṣáfi'í ní pé kí ni ó ní lọ́jọ́ tóun Ìmáàmù Ṣáfi'í tóun ti stop láti máa yan àwọn èèyàn lódì ní lájọ́ Ìmáàmù Ṣáfi'í ní lájọ́ tóun ti stop láti máa yan àwọn èèyàn lódì ní ọkàn òun ti fúyẹ́ lòun ò ti rí wàhálà pẹ̀lú ọkàn òun mọ́ lòun ti wà relief lọ́kàn òun fi ń balẹ̀. Ìwọ náà wo ọkàn ẹ̀ ò balẹ̀ ẹni tó ń yàn lódì òun gbádùn tiẹ̀ ó ti gbàgbé. Ìwọ tó ń yàn lódì bó ṣe ń jẹun lòun rántí ẹ̀ pé olórí bú ẹ̀mí ní foríjì a máa ṣọ̀tẹ̀ ìdálìkẹ́ àmọ́ tàbá pàdé láàjì gan tàbá pàdé lára fàájà ara wa bọ́. Má jẹ́ kó rí bẹ́ẹ̀ ọmọ ìyá mi má jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ ṣàforíjì fáwọn èèyàn má yàn lódì kí tí ò bá kí ẹ kí jẹ́ kọ́lọ́run rí wọ pé ẹ̀mí títí ẹ mọ́ fòun lẹ̀ kó sórí ibú bẹ́ẹ̀. Ọmọ má yan bàbá lódì mọ́ bàbá má yan ọmọ lódì ìyá má yan ọkọ lódì àáfà má yan ọmọ kí ó lódì ọmọ kí ó má yan àáfà lódì ajánọ́sì má yan àáfà oníwàásí lódì àáfà oníwàásí má yan ajánọ́sì lódì. Pírẹsidẹ́ǹtì gọ́vnà ọba àlú ẹ má yanra yín lódì òdì ó máa ń ba ṣẹ́ èèyàn jẹ́ níwájú Ọlọ́run ọba ni. Ẹ má envy àwọn èèyàn mọ́ ẹ má lára àwọn èèyàn mọ́. Ẹ ti understand? Aya kan sì ń sọ fún wa nílò Al-Qur'ani tọ́lọ́run bá fi sọ fún wa pé yóò lẹ́sìn àmánù kò sí bó ṣe wọ́n fi nǹkan ṣe é tó yóò lẹ́sìn àmánù Ọlọ́run ni mo pẹ̀yìn onígbàgbọ́ òdodo ìsibìrú wàsọ́bìrú wàrọ́bìtú wàtákùláha la'allakum tuflihun. Ọlọ́run ni tó bá provoke ẹ tó bá ní ẹ lára gan ìwọ ló jàre ń tòótọ́ wọ́n ní ẹ lára wọ́n dà ẹ láàmú ni Ọlọ́run ní lẹ́mí àforíjì ẹ ní sùúrù ẹ lámójú kúrò. Má wò pé wọ́n yàn ẹ jẹ Ọlọ́run bá ń wò ẹ lókè tí wọ́n bá yàn ẹ jẹ ìwọ ni kò ṣe amendment má jẹ́ kó bí ọ̀tẹ̀ má yẹ kó bí lára má yẹ kó bí fífurasí má yẹ kó bí tánàdí má ṣe tánàdí ọmọ ẹnìkejì tó bá ṣe tánàdí ọmọ ẹnìkejì wọ́n á ṣe tánàdí ẹ lọ́jọ́ oríire ẹ wọ́n á ṣe tánàdí ọmọ ẹ wọ́n á ṣe tánàdí mọ̀lẹ́bí ẹ má ṣàbòsí èèyàn. Ibi ni wọ́n ti fẹ́ ṣe ẹni tí wà àti ẹ̀ ń jà lóore má blọ́ọ̀kù ẹ̀ torí pé ẹ̀ ń jà wọ́n á blọ́ọ̀kù oore ti ọmọ ẹ̀ náà wọ́n á blọ́ọ̀kù oore ti tiẹ̀ náà àánú Ọlọ́run ọba ò ní dé bá wọn náà. Ọlọ́run ọba ní ẹ lámúmọ́ra síbi irú ẹ lọ ní sùúrù ẹ ní sùúrù ẹ lámúmọ́ra wàrọ́bì tú ẹ lámúmọ́ra ẹ máa gbé nǹkan mi
ẹ máa fi nǹkan yá ọlọ́run ọba wa takuláhà ẹ wá bẹ̀rù ọlọ́run ọba wo ni ọba tó dá gbogbo àgbáńlá ayé pátápátá, ọba tí ò ní sí òpin fún bíbẹ̀, ọba tó máa ṣèdájọ́ lórí gbogbo wa. Ẹ bẹ̀rù ọlọ́run la'allakum tuflihun, kẹ́ lè bá a jèrè. Èrè wo la fẹ́ jẹ? Èrè iṣẹ́ tó ṣe láyé ni. Ìwọ tó bá fẹ́ jèrè irun tó ń kí, tó fẹ́ jèrè àwẹ̀ tó ń gbà, tó fẹ́ jèrè sàkát yíyọ, tó fẹ́ jèrè àwọn iṣẹ́ dáadáa tó ń ṣe, máyọ̀yàn lódì, má envy èèyàn, má lára èèyàn, má ṣe tánà dí èèyàn, má ṣe kéèta èèyàn, má ṣe kéèrò èèyàn. la'allakum tuflihun, kó lè bá a jèrè gbogbo nǹkan tó ti síwájú sọ́lọ́run ọba ní ìbádà. Ẹ̀rí pé àyà kan náà sọ̀rọ̀, àyà kan náà tún sọ̀rọ̀ nípa sùúrù. Ọlọ́run bá tún sọ níbi kan pé inna Allaha ma'a sabirin. Ọlọ́run wù ẹ́ nígbà tí wọ́n yàn ẹ́ jẹ. Ọlọ́run wù wọ́n nígbà tí wọ́n lọ ń rojọ́ ẹ lẹ́yìn. Ọlọ́run wù wọ́n nígbà tí ire ayọ̀ ẹ fẹ́ dé táwọn ọ̀tá ẹ̀dẹ̀ lọ blọ́ọ̀kù ẹ̀. Ọlọ́run wù wọ́n. Àmọ́ wá sọ pé inna Allaha ma'a sabirin. Èmi Ọlọ́run ọba pẹ̀lú bó ṣe ń yàn wọ́n lágbájá ọmọ lágbájá jẹ, pẹ̀lú bó ṣe ń ṣe tánà díẹ̀, pẹ̀lú bó ṣe ń sọ pé kiri ẹ fún ẹ, ma'a sabirin. Èmi Ọlọ́run ṣì ń bẹ pẹ̀lú ẹ pẹ̀lú sùúrù tó ní. Sùúrù ò kí ń pọ̀ ju o. Ayé tàwa wọ́n ní pé ọ̀dẹ̀ ni ẹ́, ó yẹ kó jẹ́ kó mọ̀. Ó yẹ kó jẹ́ kó mọ̀. Ó yẹ kó má dá wọn lóhùn. Ọ̀rọ̀ Ọlọ́run ní kẹ́ tẹ̀lé bó ṣe wù ká pẹ́ láyé yìí tó á pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run bá tún sọ ń bì kan. Ayé àyẹ̀mọ̀ wáyé bó ṣe ń bọ̀ tó ní allazina yunfikuna fi sarai wa darai wal gazibina al gaiza wal afina anin nasi ya mo get here. Wallahu yuhibbul muhsinin. Ibi tí mo fẹ́ lọ ń bẹ̀ ni wàlá áfínà ánì nẹ́ẹ̀sì. Ẹ jẹ́ ká máa ṣàmójú kúrò fúnra wa, kọ́lọ́run bá lè ṣàmójú kúrò fáwa náà. Ṣé ìrun la mọ̀ kí tó bẹ́ẹ̀ ni? Sàrà la mọ̀ ṣe tó bẹ́ẹ̀ ni? Iṣẹ́ dáadáa la mọ̀ ṣe tó bẹ́ẹ̀ ni? Ájì lílọ la mọ̀ ṣe tó, ájì tó ń lọ tó ṣe sọ́sàfà àti mọ́rùwà ló ń wo obìnrin pupa tó abáwẹ̀ tó ń gbà òkè ń jáde mọ́ tó ń wo obìnrin. Abáwẹ̀ tó ń gbà tó wọ́n sẹ́ǹdì pọ́n múfì sí ẹ, fíìmù àwọn aṣẹ́wó tó ń wò nínú àwẹ̀. Kò síṣẹ́ tá a ṣe tá a rí ṣe níwájú ọlọ́run ọba. Àánú ọlọ́run ọba la lè fi pàdé ọlọ́run ọba pẹ̀lú sàlámà. Àánú ọlọ́run ọba la fi gbé nínú sàárè láàní fi jìyà ní bàrìsà. Àánú ọlọ́run ọba náà la fi ráyé gbé. Àánú ọlọ́run ọba náà la fi di ọmọ àlìjánná. Ẹ jẹ́ ká wá láàánú ara wa, ẹ má yẹ ká ṣe kéèta ara wa, ẹ má yẹ ká máa yan òdì nínú ẹ̀sìn, ẹ má yẹ ká máa fura síra wa. Ẹni tó bá ń fura sọ́mọ ẹnì kejì olórí ibú èèyàn ni. Nǹkan tí ò ṣe lójú ẹ má máa rò pé ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀. Wal afina anin nasi. Àwọn tó ń ṣàmójúkúrò fáwọn èèyàn, wọ́n ṣẹ́ ni, wọ́n pa lọ́mọ ni, wọ́n rojọ́ ẹ̀ lẹ́yìn àṣírí wọn tú, wọ́n fẹ́ gbé project millions of naira fún àṣírí àwọn tó wá sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn tí wọ́n lọ block ẹ̀ àṣírí wọn wá tú. But what? Kí lè irú ẹni bẹ́ẹ̀ ṣe? Wal afina anin nasi. Ó dẹ̀ gbójú kúrò pé ẹ̀ ń ṣe ra yín, ṣe bọ́lọ̀ ló ń fìdí mi. Ọlọ́run ló ń gbé project wá fún mi. Gbogbo wo yẹ àtọjọ́ táwọn ọ̀tá ti ń block oríire ẹ, ṣó wá kúrò láyé, ṣó wá ró ń jẹjẹ mọ́ ni. Ọlọ́run bá ó dẹ̀ kò ti mọ̀ pé Ọlọ́run bá ti sọ fún wa níbi kan pé kí ni wọ́wọ́ yóò ti himu wálá yóò ti amù, èmi ni mo ń fìdí gbogbo yín tẹ́nìkankan ò fìdí mi. Wà àtijọ́ tí wọ́n ti gbé fọ́tò ẹ lọ lé babaláwo, wọ́n gbé fọ́tò ẹ lọ sọ́dọ̀ àwọn àfáà ṣéhù, wọ́n gbé fọ́tò ẹ lọ sọ́dọ̀ àwọn wòlíì onísáàmù, ṣó wá kúrò lórí ilẹ̀ ayé ni. Ọlọ́run bá ti sọ àwọn tó bá ti nígbàgbọ́ òdodo Allahu waliyu lezina amanu. Ọlọ́run ní èmi ni màá máa ṣọ́ gbogbo àwọn tó bá nígbàgbọ́ òdodo. Wọ́n ti gbé fọ́tò ẹ lọ sọ́dọ̀ ọ̀dọ̀ olúwomi, wọ́n gbé fọ́tò ẹ lọ dí ìrókò, wọ́n sọ pé kó má rí jẹ, ilé tó ń kọ́ wọ́n ní kàkọ̀tì, wọ́n lọ dàgbẹ́ sínú ilé tó ń kọ́, wọ́n lọ dàgbẹ́ ẹlẹ́dẹ̀ síbẹ̀ pé ò ní ráṣeyọrí lórí ilé, wọ́n sàṣà àwọn ọmọ ẹ̀ kó má jèrè wọn, ṣó wá jèrè wọn torí pé kí ni ó dúró tọlọ́hun. Tó bá ti dúró tọlọ́hun kò sọ̀rọ̀, Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ pé kúl ìwà náà bí sọ fún wọn la iyù sí báni illa man kataba Allahu lana uwa maulana wa ala Allahi falyatawakkalul mu'minun. Ẹ̀yin onígbàgbọ́ òdodo tẹ́ bá ti dúró tèmi Ọlọ́run máa wà pẹ̀lú yín. Allahu waliyul lezina amanu. Àṣírí kan mo fún ẹ yẹn, àṣírí kan mo fún ẹ yẹn, bó jẹ́ 70 ló lè ṣe, bó jẹ́ 100 ló lè ṣe, lọ máa ṣe Allahu waliyul lezina amanu, Allahu waliyul lezina amanu, Allahu waliyul lezina amanu, lọ máa ṣe. Protection tó láyé yóò sí. Ọlọ́run lèmi ni màá máa ṣọ́ àwọn ti tèmi. Ọlọ́run lèmi ni màá máa ṣọ́ àwọn àfáà tòótọ́. Ọlọ́run lèmi ni màá máa ṣọ́ àwọn abiyamọ tòótọ́. Ọlọ́run ní mèmi ni màá máa ṣọ́ àwọn bàbá tòótọ́. Ọlọ́run lèmi ni màá máa ṣọ́ àwọn ọ̀rẹ́ tòótọ́.
ọlọ́run lèmi ni màá máa ṣọ́ àwọn tó ń ṣọ́ àdéhùn ọlọ́run lèmi ni màá máa ṣọ́ gbogbo ẹni tó bá ti gbéṣẹ́ dáadáa ní Allahu waliyul lazina amanu yukhrijum mina zulmati ila nuri torí pé kí ni tí n bá ti ń ṣọ́ wọn ṣíṣọ́ èmi ọlọ́run ọba ó máa yọ wọ́n kúrò nínú òkùnkùn èṣù ó máa yọ wọ́n kúrò nínú àṣàsí àwọn àlejànú yukhrijunna mina zulmati ila nuri ó máa yọ wọ́n kúrò nínú gbogbo àṣàsí oṣóni àjẹni ẹlẹ́bọlóògùn àfa onísàmù ìmáàmù ṣọ́ọ̀ṣì gbogbo àwọn tó bá ti jẹ́ onígbàgbọ́ òdodo yukhrijunahum mina zulmati ila nur èmi ọlọ́run máa gbà wọ́n nínú ọwọ́ èṣù máa lídìí ẹ̀mí wọn sínú ọ̀nà tó tààrà nínú ìmọ́lẹ̀ tí ààbò èmi ọlọ́run á máa jọba nínú ìgbésí ayé wọn tágbára ẹ̀dá kan wà níká wọn kódà wàá rí pé àwọn tó máa ń ṣoògùn síyàn tó ń bá ṣoògùn sí ẹ títí tọ́lọ̀ máa ń bẹ pẹ̀lú ẹ wọ́n padà máa pè wọ́n gan lólóògùn ni wọ́n ló ti lọ wọ ẹgbẹ́ àjẹ́ àbí wọ́n sọ bẹ́ẹ̀ fún ẹ ìwọ́dẹ̀ mọ̀ nínú ọkàn pé o ò ṣẹgbẹ́ àjẹ́ o ò ṣoṣó o ò ṣoògùn o ò ṣe nǹkankan ọlọ́run ló ń pè o kàn ń ṣe ìbádà ọlọ́run ni ọlọ́run lèmi ni màá máa ṣọ́ gbogbo àwọn tó bá ṣe kíni tó bá dúró déédéé má hẹ́ ń fi ọmọ ẹnì kejì tó bá fẹ́ bá yé ọ̀la ẹ jẹ́ tọmọtọmọ tó bá ṣe tánà dí èèyàn wọ́n á ṣe tánà dí tọmọ ẹ náà wọ́n á ṣe tánà dí ẹ náà ẹ má dájú ẹ ti understand ẹni tọ́lọ́run bá ṣoore fún ẹ má bínú ẹ rí oore ọlọ́run ọba lára ẹ ti understand ọlọ́run bá ní pé inna Allaha ma'a sabirin èmi ni mo máa ẹ̀yin onísùúrù ni mo máa wà àyà kan wá sọ fún wa pé ya ayyuhal lazina amanu ijtanibu kathiran mina zanni inna ba'da zanni hismun ẹ má máa ṣe kí ni o ẹ má máa rò pé ẹ má máa dábàá torí àbá dídá tẹ ń wò yẹn o fífura sí rò pé tó ń rò pé mo rò pé ìyàwó yín ó ń yálè ṣòro lórí bú ni ẹ mo rò pé ọkọ yín mo rò pé ó ń yálè ṣòro pé òun rò pé nìyẹn ọlọ́run ló ń sọ bẹ́ẹ̀ Quran chapter 49 verse 12 mo rò pé àáfàá ló jí owó yín mo rò pé ìmáàmù ló ń bá ìyàwó yín lájọṣepọ̀ mo rò pé lágbájá ló mú owó yìí mo rò pé làkàṣègbè ló ṣe tánà di yín níbi tí wọ́n fẹ́ fún yín ní ire ayọ̀ tí ó dẹ̀ dá sí ẹ lójú ọlọ́run bá ní pé rírò pé inna ba'da zanni hishmun rírò pé o ẹ̀ṣẹ̀ tó tóbi níwájú èmi ọlọ́run ni mo rò pé lágbájá ló ba kíní yìí jẹ́ àbí kí wọ́n fún ara ẹ máa rò pé nínú ara ẹ pé ó dẹ̀ pé ní nǹkan tó ń rò sí ẹni tó o dẹ̀ rí gbogbo ẹ̀yin tẹ́ ń rò pé àyà kan tún fèsì fún yín nínú Al-Qur'ani tọ́lọ́run bá sọ fún wa pé wala takfu ma laysa laka bihi ilman wala takfu ma laysa laka bihi ilmu inna sam'a wal basara wal fuhada kullu ulaika kana anhu mashulan gbogbo ẹ̀yin tẹ́ ń rò pé ọlọ́run bá fi padà lọ dè yín níbẹ̀ yẹn ni ọlọ́run bá ní gbogbo ẹni tó bá ti ń rò pé ó rò pé lágbájá ló jówó ó rò pé tàmásẹ́kì ló ń bá lágbájá sùn lágbájá àti lágbájá wọ́n ń bára wọn sùn ó dẹ̀ mú fi sínà wọ́n ní wọ́n tó lọ rò pé lágbájá àti lágbájá ń bára wọn sùn tó bá jẹ́ pé wọn ò bára wọn sùn tí wọ́n dẹ̀ lọ rò pé ọlọ́run ní gbogbo ọ̀rọ̀ tí irú ẹ̀ bá táṣírí ẹ̀ wá tú bẹ́ẹ̀ ọlọ́run ní gbogbo ọ̀rọ̀ tó bá sọ láyé kó má gbà ẹ́ gbọ́ kó dẹ̀ nà ẹgbà 80 olórí ibú ṣó ti rò fòfó nǹkan tí ò ṣojú ẹ̀ nǹkan tí ò ṣojú ẹ mo rò pé lágbájá àti tàmẹ̀dù wọ́n ṣe kinní kan báyìí mo rò pé àwọn kinní kan ọlọ́run ní tẹ bá ti ń rò pé ẹ̀ṣẹ̀ tó tóbi ni ló tún wá sọ fún wa pé la takfu ma laysa laka bihi ilmun inna sam'a wal basara ẹ má wala takfu ma laysa laka bihi ilmun ẹ má sọ nǹkan tí ò bá dá sí yín lójú tẹ bá ní mímọ̀ nípa ẹ̀ inna sam'a torí pé kí ni etí ẹ tó fi ń gbọ́ràn yẹn walbasara àtọjú ìríran walfuhada àtẹnu ẹ àtọwọ́ ẹ àti gbogbo pàtì ẹ pátápátá kulluhu ulaika kana anhu mas'ulan gbogbo ẹ làwọn náà máa béèrè lọ́wọ́ ẹ ọ̀rọ̀ tí ò ṣojú ẹ a máa béèrè má dẹ̀ wá gbàgbé ọ̀rọ̀ tí ò ṣojú ẹ kéta òdì kẹ máa páyé èèyàn kẹ máa fura síyàn tẹ́ńṣe yìí jẹ́ lọ sí kíyàn máa hẹ́ńví èèyàn kẹ máa ṣe lára èèyàn kẹ máa yọ̀yàn lódì wá rántí ṣùgbọ́n pọ́lọ́ ni wọ́n máa béèrè lọ́wọ́ gbogbo pàtì ara ẹbí tó àdámọ̀ pọ̀rọ̀ ọlọ́run bá kọ̀ǹfàmù tó bá lọ sí súrátù Yásìn kí ọlọ́run bá sọ ń bẹ̀ ọlọ́run bá ní àlìyáwòmọ̀ lọ́jọ́ náà àlìyáwòmọ̀ ní ọjọ́ ìnàró àlìyáwòmọ̀ lọ́jọ́ ìdájọ́
àlìyáwọ́mọ̀ lọ́jọ́ tí gbogbo àwọn èèyàn wà nínú ìlà ìlò yanyan náà ti mú alá àfúwáhì a máa rán gbogbo ẹnu àwọn èèyàn pa yanyan. Ìwọ alábòsí, ìwọ mọ̀náfìkì, ìwọ tó lè forgive ọmọ ẹnìkejì, ìwọ tó ń yan òdì, Ọlọ́run bá ní a máa rán ẹnu wọn pa. Ẹ̀yin tẹ́ ló ń fẹnu bà tèèyàn jẹ́ níwájú ọba, ẹ̀yin tẹ́ ló ń fẹnu bà tèèyàn jẹ́ níwájú àwọn aláṣẹ, ẹ̀yin tẹ́ ló ń fẹnu bà ọkọ jẹ́ lọ́dọ̀ ìyàwó, ẹ̀yin tẹ́ ló ń fi ẹnu bà ìyàwó jẹ́ lọ́dọ̀ ọkọ, ẹ̀yin tẹ́ ń sọ nǹkan tí ojú yín ò tó. Ọlọ́run bá ní pé kí ni náà ti mú alá àfúwáhì a máa rán ẹnu yín pa wàtùkálímúná àìdíhìn a wá pa ọwọ́ yín láṣẹ kó máa sọ̀rọ̀ wàtẹ́ṣẹ́ àdó àríjùlóhùn bìmákanú yẹ kí síbú náà ẹsẹ̀ yẹn a máa jẹ́rìí sí bọ́wọ́ yín ṣe ń sọ̀rọ̀ pé òpùrọ́ ni ẹ́ mọ̀náfìkì ni ẹ́ torí mo wà ń bẹ̀ kúlù láìka kan ní hàní ọmọ síhú lẹ́nu tọ́lọ́ ń sọ nìyẹn ṣọmọ péjọ tó ń ṣe àbòsí ọmọ ẹnìkejì ẹsẹ̀ ẹ dúró pẹ̀lú ẹ̀ ń bẹ̀ ọwọ́ ẹ wà ń bẹ̀ bọ́wọ́ ẹ bá ṣe ń sọ̀rọ̀ ẹsẹ̀ ẹ máa testify sí. ọlọ́ni iná bàdà sọ ní hishmun ẹ máa rò pé rírò pé mo rò pé lápẹ́kẹ́ mo rò pé lámẹ̀dù ọlọ́run bá ní ẹ̀ṣẹ̀ tó tóbi ni ọlọ́run bá wá ń jẹ́ kó yé wa pé kí ni o wala tajassasu ọlọ́run bá yẹ pé wala tajassasu ẹ má máa fura síyàn pé òun ṣọ́ lágbájá òun fura sí opposite rírò pé náà ni òun ṣọ́ òun rò pé wala yagtabu ba'dukum ba'dan ẹ̀dẹ̀ má máa ṣe kí ni ẹ má lọ máa rojọ́ àwọn èèyàn lẹ́yìn mùsùlùmí òdodo kì í rojọ́ mùsùlùmí ọmọ ìyá ẹ̀ lẹ́yìn mọ̀náfìkì ni ẹ́ ò nípàdé ọlọ́run ọba dáadáa ìwọ tó lọ́n rojọ́ ọkọ lẹ́yìn fún ìyàwó ìwọ tó lọ́n rojọ́ ìyàwó lẹ́yìn fún ọkọ ìwọ tó lọ́n rojọ́ bàbá lẹ́yìn fún ọmọ ìwọ tó lọ́n rojọ́ ọmọ lẹ́yìn fún bàbá fún ìyá fàfà lékéwú ìwọ tó lọ́n rojọ́ ọmọ kéwú lẹ́yìn fàfà ìwọ tó lọ́n rojọ́ àfà lẹ́yìn fọmọ kéwú ìwọ tó lọ́n rojọ́ àwọn aláṣẹ lẹ́yìn gbogbo ẹ̀yin tẹ́ ń rojọ́ ẹ̀yìn yán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 yá ọlọ́run ni no ẹ má máa dánwò wala yaktab ba'dukum ba'dan ẹ má máa rojọ́ ara yín lẹ́yìn ẹ má máa ṣàbòsí lẹ́yìn torábòsí tẹ́ ń ṣe lẹ́yìn yẹn kí ni ìtumọ̀ ẹ̀ ayu'ibu ahadukum an yakula lahman ahihi maitan ògbọ́n nǹkan tọ́lọ́run sọ fún yín ọlọ́run níwọ̀ tó ń rojọ́ èèyàn lẹ́yìn ó dà gẹ́gẹ́ bíi pé kí wọ́n wá kó fi rora ẹ wò kí wọ́n pa ọmọ ìyá ẹ sílẹ̀ àbí kí wọ́n pa bàbá ẹ sílẹ̀ àbí kí wọ́n pa ìyàwó ẹ tó fẹ́ràn jù sílẹ̀ nínú àwọn ẹ̀dá ẹni tó fẹ́ràn jù kí wọ́n wá pa ẹni tó fẹ́ràn jù sílẹ̀ báyìí kí wọ́n máa fún ẹlẹ́ran ẹ̀ jẹ ọlọ́run ní pé báwo ló ṣe rí lójú ẹ ìwọ tó ń rojọ́ èèyàn lẹ́yìn ọlọ́run àpèjúwe tọ́lọ́run bá ń fún ẹ nìyẹn wala tajassasu ẹ má máa spy ẹ má máa lọ máa spy kẹ má máa ṣọ́yàn kiri ẹ má máa fèèyàn ṣọ́yàn lágbájá lọ máa bá mi ṣọ́ gbogbo àwọn tí wọ́n rán sí wa pé kí wọ́n lọ máa ṣọ́ Saheed lánàá dà ọlọ́run ló ń gáìdì wa mi ìdẹ̀ kọjá àyè mi náà but ọlọ́run ló ń gáìdì yàn tó o bá kọjá àyè ẹ̀ tó ń bá parọ́ mọ́ ẹ̀ ń kọ́ ara àwọn tó bá gbé fọ́dún márùn-ún ara àwọn tó bá gbé jù bẹ́ẹ̀ lọ ara àwọn tó jọ ṣe kékeré ara àwọn tí wọ́n dẹ̀ sọ pé lọ máa ṣọ́ tí wọ́n rí nǹkan kan ṣọ́ ṣó orí ìwọ tí wọ́n ní kó wá máa ṣọ́ èmi Saheed àbí ìwọ tí wọ́n ní kó lọ máa ṣọ́ ẹni ẹlẹ́ni kiri yẹn olórí ibu ni ẹ o ọlọ́run ló sọ bẹ́ẹ̀ bí ọlọ́run ló ń sọ bẹ́ẹ̀ olórí ibu ni ẹ kó lọ máa ṣọ́ ìwọ dẹ́ pé o níṣẹ́ méjì lágbẹ́já ló mọ̀ èèyàn ṣọ́ wọ́n á gbé kọ́ńtrátì ẹ̀ fún ẹ ìwọ ni wàá lọ máa ṣọ́ ìyàwó oníyàwó ìwọ ló lọ máa ń ṣọ́ ọkọ ọlọ́kọ ó ti wà lóòtẹ́ẹ̀lì tí wàá pè ọlọ́run lórí ibu ni ẹ ẹ máa ṣe ẹ jẹ́ kífẹ́ wà ìwọ tó ń bínú orin náà kí lọ́lọ́run bá sọ àmìyásùdú náà nẹ́sà báwo lẹ́ṣẹ̀ lọ máa bínú àmìyásùdú náà nẹ́sà báwo lẹ́ṣẹ̀ lọ máa bínú àwọn èèyàn alámà àtàhùmúlọ́hù min fadlihi àáfà alágbájá ra mọ́tò àáfà àtàmẹ̀dú kọ́lé ìyá alágbájá mà ti ń kọ́lé ìyá àtàmẹ̀dú mà ti ń lọ ájì ìyá àtàmẹ̀dú mà ti ń lọ London àwọn ọmọ alágbájá ń lọ Amẹ́ríkà ó wá ń fọ ẹ lórí ọlọ́run ní pé àmìyásùdú náà nẹ́sà kí ni tiẹ̀ ń bẹ̀ alámà àtàhùmúlọ́hù min fadlihi ṣe bá àánú èmi ni mo ní káàánú èmi ọlọ́run máa bá lágbájá èmi mo ní káwọn ọmọ ìyá alágbájá máa lọ hajj èmi mo ní káwọn ọmọ ẹ kọ́lé fún èmi mo ní káwọn ọmọ ẹ lọ máa lọ Amẹ́ríkà kó máa lọ London èmi mo ní káwọn ọmọ ẹ máa ṣe dáadáa nínú ayé àmọ́ kí ni tiẹ̀ ń bẹ̀ ṣe bí mi ọlọ́run ọba wa in ta'udu ni'matallahi la tuhsuha
Ọlọ́run ní tẹ́ bá ní kẹ́ máa ká oore mi Ọlọ́run ẹ̀ lè ká tán ṣebí mi Ọlọ́run bá ní mò ń bless gbogbo àwọn èèyàn ẹni tí wàá bless kí ló wá ń ṣe ẹ̀yin èèyàn tẹ́ ló ń kórira tẹ́ ló ń ṣe tánàdí tẹ́ ló ń envy tẹ́ ló ń lára àwọn tèmi Ọlọ́run ti dá lọ́lá ọlá ẹni tó bá ti ń bínú ọlọ́lá ọlá ò ní yà sínú ìran ẹ̀ ẹni tó bá ń wá kẹ́ni tó ti wà lókè kó jábọ́ kò ní ga láyé tọmọtọmọ ní ẹni tó bá ti lọ ń ṣe tánàdí ọmọ ẹnìkejì pé ẹ má gbé iṣẹ́ yẹn fún ẹ má ṣe kinní kan fún òun náà ò ní bímọ tó máa ga òun náà ò dẹ̀ ní di èèyàn nú ayé ẹni tó bá ń bínú ẹni tọ́lọ́run bá kọ́lé tuntun fún òun náà ò ní kọ́lé láyé ẹni tó bá ń bínú ẹni tọ́lọ́run bá ra mọ́tò fún òun náà ò ní ra mọ́tò láyé ẹni tó bá ń bínú ẹni tí ẹ pé Ọlọ́run ṣe pé kí ni ó máa travel kiri wọ́n máa lọ Amẹ́ríkà wọ́n máa lọ London ó wá ń bínú ẹ̀ ìwọ náà ò ní travel kódà ò ní dé múrítà látàgbé Nàìjíríà ló wà tó bá ń South Africa lọ ò ní dé OR Tambo kódà ò ní fi mọ́tò cross border débi pa àwọn àrọ́mọdọ́mọ ẹ má bínú àwọn èèyàn tó bá ti ga Ọlọ́run ló sọ yìí why Ọlọ́run ni why am yasuduna nasa alama atahumullahu min fadlihi ṣe bẹ́ẹ̀ mi ni mò ń dá àwọn èèyàn lọ́lá kí wà ní titi yín tẹ́ fẹ́ para yín sí kí wà ní titi yín tẹ́ fẹ́ para yín sí ẹrú kan nínú òjíṣẹ́ nínú àwọn sàhábà à ń pè ní Anas ibn Malik ó lóun bẹ pẹ̀lú ànábì lọ́jọ́ kan nǹkan tí wàá mọ̀ pé kéta odi yíyàn ìlara tí wàá fi mọ̀ pé kò dá nìyẹn àti fún ẹlẹ́sàn-án púpọ̀ olóbóhùn ṣe wà pẹ̀lú ànábì Muhammad sallallahu ta'ala alaihi wasallam lọ́jọ́ náà ànábì Muhammad wá ń sọ ipe ọmọ àlìjánà ẹnìkan nínú àwọn ará àlìjánà ayé ni wọ́n wà o àlìjánà òtítọ́ ànábì sọ pé ọmọ àlìjánà kan máa wọlé ìsìn for example pé ọmọ àlìjánà kan ó máa wá bá wa níbí yìí nísìn ó ń sọ bẹ́ẹ̀ fún Anas ibn Malik àtàwọn sàhábà tó kù báwọn ṣe ń sọ̀rọ̀ yẹn lọ tó sọ pé ọmọ àlìjánà máa wọlé níbí sallallahu ta'ala alaihi wasallam wọ́n wá arákùnrin kan ànábì ó dẹ̀ yọrí ẹ̀ pé arákùnrin tó máa pé ẹni tó máa wọlé ìsìn yẹn ìkan nínú àwọn Ansar ni ó dẹ̀ jọmọ àlìjánà so ìgbà tó máa tí àwọn wọ́n dẹ̀ ń lísìn sánàbì wọ́n wá rẹ̀yàn kan tó wọlé ẹni tó wọlé ibi pé kíyàn ṣàlù alákómi wẹ́ẹ̀tì irun àgbọ̀n èèyàn báyìí gbogbo irun àgbọ̀n wẹ́ẹ̀tì fómi ó kó bàtà ẹ̀ dání so àwọn sàhábà tí wọ́n wà pẹ̀lú ànábì wọn rò pẹ́ nìyẹn ni torí bó ṣe look ó tún di another seat ọjọ́ kejì ànábì tún ṣe lẹ́sọ̀ lọ tún sọ̀rọ̀ lọ ó là ní ìkan nínú àwọn Ansar tó jọmọ àlìjánà nínú àwọn Ansar tó jọmọ àlìjánà ó máa wọ tó jọmọ àlìjánà ó máa wọlé nísìn lẹ́lẹ́kejì máa tó wọlé lánàá yẹn tó mi wẹ́ẹ̀tì irun àgbọ̀n yẹn tún wọlé again pẹ̀lú bó ṣe kó bàtà dání wọ́n tún wò pé wọn ò ro kàn sí pé bóyá òun ni ànábì ń sọ sallallahu ta'ala alaihi wasallam ó tún di ẹlẹ́kẹta ànábì tún bá lecture lọ ó ní ọ̀kan nínú àwọn ará àlìjánà èrò àlìjánà ó máa wọlé wá bá wa níbi nísìn ará Anzoru ni ìkan nínú àwọn Anzoru ni ọkùnrin the same ọkùnrin láti ẹlẹ́kẹta yẹn láti ẹlẹ́kìíní ẹlẹ́kejì the same ọkùnrin yẹn tún wọlé omi wẹ́ẹ̀tì irun àgbọ̀n ẹ̀ ó kó bàtà dání bánabi ṣe wá parí kìíní yẹn ojú ti wá sọ pé ànábì sọ pé ọmọ àlìjánà máa wọlé ọkùnrin ni lọ́jọ́ alákọ̀ọ́kọ́ ànábì ní pé sallallahu alaihi wasallam ọmọ àlìjánà máa wọlé ọkùnrin ni lọ́jọ́ ẹlẹ́kejì ànábì tún sọ lẹ́lẹ́kẹta pé ọmọ àlìjánà máa wọlé ọkùnrin ni ní ẹlẹ́kẹta Abdullahi ibn Umar ó wá lọ bá ọkùnrin náà ó wá purọ́ fún ọkùnrin náà ó ní torí wọ́n wò pé ọkùnrin tó rí bí eléyìí má fojú tẹ́ńbẹ́lú èèyàn má fojú tẹ́ńbẹ́lú àfáà Ọlọ́run ọba ló sọ fún wa tó bá ráfáà tó ń ṣègbéraga kò gbọ́rọ̀ Ọlọ́run ọba yé ni Ọlọ́run ọba ló máa ń gbéyàn ga ẹni tó bá jó ní mímọ̀ olówó ò gbúdọ̀ ṣègbéraga àáfà ò gbúdọ̀ ṣègbéraga aláṣẹ ò gbúdọ̀ ṣègbéraga torí ìgbéraga máa ń ba ṣéyàn jẹ́ wájú Ọlọ́run ọba ni lọ́lọ́run bá fi sọ fún wa nínú Al-Qur'ani pé la tuzaku anfusakum huwa a'lamu biman ittaqa má pera ní nǹkan tó jẹ́ ẹ má pera yín ní nǹkan èmi Ọlọ́run ọba ní nǹkan ni wàá fi ráfà mi látùtù nǹkan tó ń bẹ́nu ẹ̀ ó ju mẹ́wàá lọ àṣẹ Ọlọ́run tó ń bẹ lára ẹ̀ ó ju mílíọ̀nù lọ àmọ́ àfarapamọ́ ẹ wọ àwọn àfáàyè àtijọ́ wọ́n máa farapamọ́ ni wọ́n lè jẹ́ kọ́ ẹyọ kan tán wọ́n máa bẹ nínú àwẹ̀ ni wọn kì í sọ̀rọ̀ ẹnu wọn tán tíra mélòó ni wọ́n ń dì àmọ́ tíyàn bá gbé ṣòro wá bá wọn tó máa sọ pé bí isnillahi kí nǹkan náà máa ṣe yóò sì máa ṣẹ́ rí yóò sì máa rí bẹ́ẹ̀ wọ́n ìkù sínú ayé má fojú rí náà àfà má fojú kéré olówó má ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún èèyàn àwọn sábẹ́ wọn Abdullahi ibn Umar wà lọ bá máa yẹn
pé ẹ ló pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé òun ní problem pẹ̀lú àwọn pẹ́rẹ́ǹtì òun ṣé òun lè sùn sọ́dọ̀ ẹ̀ because Abdullahi ibn Umar ó fẹ́ wo ṣẹ́tẹ́nì yẹn ń ṣe ní kọ́ńkọ̀ you understand pé tí ó fi lè máa jẹ́ tálámbì fi lè máa sọ ọ̀rọ̀ ẹ̀ látàyè pé ọmọ àlìjànnà ni iṣẹ́ wo ló ń ṣe Abdullahi ibn Umar wá lọ bá ẹni yẹn pé kó gbà òun sọ́dọ̀ pé òun ṣe àwọn pẹ́rẹ́ǹtì òun ẹni yẹn arákùnrin yẹn wá sọ fún pé kò sí problem pé kó wá gbé lọ́dọ̀ òun ìgbà tó máa fi wà lọ́dọ̀ tí Abdullahi ibn Umar fi máa wà lọ́dọ̀ ẹ̀ ìyẹn ń sọ bóyá ó ní iṣẹ́ tó ń sà lóru ìwọ tó lọ́wọ́ sọ àwọn èèyàn àánú Ọlọ́run lálẹ́ fi wà àlìjànnà kádẹ̀ ṣiṣẹ́ dáadáa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tá a kà kún yẹn Ọlọ́run ní fi ṣe àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àbòsí òfófó ó di yíyàn ìlara tẹ́ ẹ̀ka kún yẹn Ọlọ́run ní fi ṣe minor ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké Ọlọ́run ní fi ṣe so ó dòru Abdullahi ibn Umar ó ń wo arákùnrin yẹn bí ó máa jíyan náfìlà bí ó máa ṣe kíní kò sí nǹkan tákùnrin yẹn ń ṣe tó bá ti dàsùbá á jí akásùbá ó ń kí gbogbo wákàtí márààrún tó bá dẹ̀ fẹ́ sùn lálẹ́ á ṣe prayer ó sùn nìyẹn ó tún dàsùbá ó wá sùn sọ́dọ̀ ẹ̀ di 3 ọjọ́ mẹ́ta ó rí pé kò ṣe nǹkan kan ó wá pè wá arákùnrin Abdullahi ibn Umar ó wá pè arákùnrin yẹn pé wá èmi ò ṣe àwọn pẹ́rẹ́ǹtì mi ní problem pẹ̀lú àwọn pẹ́rẹ́ǹtì mi o nǹkan tó ṣẹlẹ̀ ni pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ń sọ nǹkan báyìí ó ń sọ nǹkan báyìí ó ń sọ nǹkan báyìí ìwọ́dẹ̀ ló ń rí fáàsì àwa mú wá ní kí n wo pé bóyá ní nǹkan tó fi ń ṣe ìbádà kémi náà lè kọ́pì kí n lọ máa ṣe arákùnrin yẹn wá sọ fún Abdullahi ibn Umar pé nǹkan tóun máa ń ṣe ni pé bóun ṣe wà yìí òun ò kí ń yànyàn lódì tóun àtìyàn bá ní pírọ́blẹ́mù òun máa ń tẹ̀ àti fẹ́ kó sẹ́tù òun ò dẹ̀ kí ń bínú ẹni tọ́lọ̀ ń bá ṣoore fún ó ní dẹ́tì sọ nǹkan tóun ṣe ni àwọn dẹ̀ ń kí wákàtí márùn-ún òun ṣe gbogbo iṣẹ́ tọ́lọ̀ ní ká máa ṣe àmọ́ pé òun á ṣe nǹkan kan ní kọ̀rọ̀ yẹn o nǹkan tóun ṣe ń kọ̀rọ̀ ni pé òun ò kí ń yànyàn lódì òun ò dẹ̀ kí ń bínú ẹni tọ́lọ̀ ń ṣoore fún so ìdí pé kíni kì í yànyàn lódì kì í dẹ̀ bínú pé Ọlọ́run ṣoore fún yàn ló fi dọ́mọ àlìjànnà ẹ ti understand ló fi dọ́mọ àlìjànnà can you imagine ó di yẹn wá ní oúnjẹ ẹlòmíì ó di yẹn wá ní omi mímu ẹlòmíì ó di yẹn wá ní aṣọ wíwọ̀ ẹlòmíì ẹ má ìka máa wùwà bẹ́ẹ̀ lẹ́yìn àyẹ̀fẹ́ wá sọ fún ẹ pé ayu ibu adukun anyẹ̀kú lẹ̀láàmà ha ìhì maitan gbogbo wọn tó bá ń rojọ́ èèyàn lẹ́yìn tó ń envy tó ń ṣe kíní ó dàbí pé kí wọ́n pa ọmọ ìyá ẹ̀ sílẹ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ kó wá máa jẹ ẹran ẹ̀ ní tútù báyìí tẹ́jẹ̀tẹ́jẹ̀ nǹkan tó ń ṣe téèyàn bá ṣe ẹ pé kò fẹjọ́ sùn tí ò bá lè bẹ̀ẹ́ tó bá kàn ẹ́ lábùkù gbà especially gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ gbéṣẹ́ Ọlọ́run ọba dání tó máa ń kàn lábùkù ẹgbọ́n nǹkan tọ́lọ́run sọ ni Ọlọ́run sọ ní Suratul Furqan ó ní wà ìbáàdù rahamani òun mọ́ fi rándọ̀pù Ọlọ́run bá ní wà ìbáàdù rahamani allazina yamushuna ala al-ardi hauna wa iza atabahumul jahiluna qalu salama tó bá yàn ẹ́ jẹ má bínú tó bá rojọ́ ẹlẹ́yìn tó bá mọ̀ fàwọn Ọlọ́run ọba lọ́wọ́ tó bá ń ṣe kéta ẹ fàwọn Ọlọ́run ọba lọ́wọ́ tó bá ń ṣe lára ẹ fàwọn Ọlọ́run ọba lọ́wọ́ tó bá ń bà ẹ́ jẹ́ níwájú ẹ tó ń bà ẹ́ jẹ́ lẹ́yìn Ọlọ́run bá tún gbé wọn ṣépè wailun likulli umaza lumaza Ọlọ́run ní ègbé òfò wàhálà ìdààmú kó máa bá àwọn wo àwọn tó jẹ́ kékeré ni abúni lójú ẹni ẹlòmí àdúrà ní kí ni máa sọ lójú ẹ irọ́ ló ń pa bó ṣe sọ pé wàá sọ lójú ẹ yẹn tó dẹ̀ pé irọ́ ló ń pa mọ́ ìjànàmọ̀ ló fi ń ṣeré hùn ìjànàmọ̀ ló fi ń ṣeré tí wà ní ọ̀rọ̀ tí tó pé irọ́ ni tí wà ní ẹnì ṣó ń bẹ̀ máa sọ lójú ẹ kí ló fẹ́ ṣẹlẹ̀ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ àmọ́ wàá mọ̀ lọ́jọ́ àlèkè àmọ́ Ọlọ́run bá dẹ̀ tún gbé ẹ ṣépè Ọlọ́run gbogbo òfò yányán kó máa bá abúni lẹ́yìn àtàbúni lójú ẹni kí ló wá ń bínú sí Ọlọ́run ti gbìjà ẹ o ìwọ tí wọ́n bá envy ìwọ tó wò pé màmá yàn lódì má yàn lódì kí wọ́n dá sí wọn lára Ọlọ́run bá ti gbèjà ẹ kò síbi tọ́lọ́run bá ti support alábòsí ibì kan náà ló ti sọ pé kí wọ́n ló sọ̀rọ̀ kan nínú Al-Qur'ani ó ní fala tarkanu ila allazina zalamu fatamanzakumun nar alábòsí kò sèrè tó fẹ́ jẹ ẹni tó ń yóò di ẹni tó ń ṣe ìlara ọmọ ẹnìkejì ẹni tó ń ṣe kéta ọmọ ẹnìkejì ẹni tó ń ṣe kéèrú ẹni tó ń ṣe kéèsàn la tarkanu ila allazina zalamu fatamanzakumun nar ó máa wọná Ọlọ́run ni
ó máa wọná Ọlọ́run ni ìwọ tó ń dá àárín tọkọ-tìyàwó rú, ìwọ tó ń dá àárín ọ̀rẹ́ méjì rú, iná Ọlọ́run ló máa wọ̀. Látayé rẹ̀ ni wàá ti máa jìyà torí gbogbo nǹkan tó ń jẹ́ dáadáa dáadáa ò ní tọ́ sálábòsí láyé, dáadáa ò ní tọ́ sí alábòsí àti ọmọ àti generation. Àrísìkí ò ní tọ́ sí alábòsí. Ò gbọ́ Yorùbá gan pé Yorùbá mọ kéwù, Yorùbá ní alábòsí a máa kọ́lé, alábòsí a máa lówó, alábòsí a máa ṣe whatever. A máa túbọ̀ tán alábòsí ò ní dára. E.g. ó lè kọ́lé, ó lè ní gbogbo nǹkan, àmọ́ gbẹ̀yìn ayé ó lè do ní stroke. Gbogbo nǹkan tó kó jọ á tán lójú ẹ̀mí ẹ̀. Ó lè do ní cancer, ó lè di wèrè, wọ́n lè fọmọ ẹ̀ ṣàdánwò fún, ká máa náwó lé lórí, gbogbo nǹkan wọ̀nyẹn á tán. Ẹ má fàbòsí kọ́rọ̀ jọ, ẹ má ṣàbòsí èèyàn, ẹ má ṣe lára àwọn tó ga. Tó bá ṣe lára ẹni tó ti ga, ìwọ náà ò ní ga láyé, ò sì ní bímọ tó máa ga láyé. Ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀. Ọlọ́run wọ láti tóbi Ọlọ́run wa sọ fún wa pé ó sì kú o. Gbogbo ẹ̀yin tẹ́ ti jì sọ́fìn, málìsì, tẹ́ ń yóòdì, tẹ́ ń ṣọ́yàn pé mo rò pé tó ń sọ pé lágbájá lọ máa bá mi ṣọ́, tẹ́ ń ṣe lára èèyàn, tẹ́ ń ṣe kéèrò èèyàn. Ọlọ́run ní súnmọ́ yatubu lahu min ba'di zalika ala man yasha. Ọlọ́run ní gbogbo yín tó bá tàbá ìrèyàn tó lè ronú pé ìwàdánú yín o, wallahu ghafurur rahim. Èmi Ọlọ́run ọba máa forí jì, máa tún wá kẹ́rù ẹni bẹ́ẹ̀. Ẹ ti understand? Aya ti bí dẹ̀ ní Quran chapter 49 tá ń kà fún wa yẹn, verse 12 yẹn dẹ̀ wá parí sí pé kí ni o? Aya yẹn parí sí pé wattaqullaha innallaha tawwabun rahimun. Ọlọ́run á ní pé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe gbogbo nǹkan wọ̀nyí, tẹ́ máa rojọ́ èèyàn lẹ́yìn, tẹ́ máa ní kí wọ́n lọ máa bá yín ṣọ́yàn, tẹ́ ń fura sí èèyàn, tẹ́ ń ṣòfófó, tẹ́ ń ṣe kéta, tẹ́ ń ṣàbòsí. Ọlọ́run bá ní pé kí ni o? Wattaqullaha, ẹ bẹ̀rù èmi Ọlọ́run. Yá, ó ní fakaritumuhu wattaqullaha. Yá, fakaritumuhu wattaqullaha innallaha tawwabun rahim. Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ jálábòsí, tẹ́ jóníkẹta, tẹ́ jóníkẹrò, ẹ bẹ̀rù èmi Ọlọ́run o. Innallaha tawwabun rahim. Ọba tó máa ń gba tútú bá ẹni tó bá ronú pìwàdà pé òun ò ṣàì tó ń ṣàìdá kan tẹ́lẹ̀, tó wá lóun ò ṣàìdá mọ́. Ojú olófòfó tẹ́lẹ̀ lọ ronú pìwàdà má ṣòwò fún mọ́. Ojú oníkẹta tẹ́lẹ̀ lọ ronú pìwàdà má ṣe kẹta mọ́. O jẹ́ ẹni tó máa lọ ń fura síyàn, tó máa ní kán ẹ lọ bá mi ṣọ́yàn, má ṣe mọ́, má ṣọ́yàn mọ́. O jẹ́lé ẹni tó máa ń rojọ́ àwọn èèyàn lẹ́yìn, má rojọ́ ẹ̀yìn mọ́. Òun lọ́lọ́run bá ń sọ fún ẹ yìí. The same aya tó ti sọ pé ìwọ tó ń rojọ́ ẹ̀yìn, ó dàbí pé kí wọ́n pa ọmọ ìyá ẹ̀ sílẹ̀, kí wọ́n pa bàbá ẹ̀ lẹ̀, kí wọ́n pa ẹni mọ̀lẹ́bí ẹ̀ sílẹ̀ tó fẹ́ràn jù, kí ìwọ tó ń rojọ́ èèyàn lẹ́yìn kó wá máa jẹran ẹ̀ ní tútù pẹ̀lú blood. Báwo ló ṣe rí? Ó ní ẹjọ́ ẹ̀yìn tó ń rò, ó lẹ̀ sample ẹ̀ nìyẹn. Ló fi wá ní pé tó bá lè fi ẹjọ́ ẹ̀yìn rírò sílẹ̀, wàá jèrè láyé. Tó bá lè fi ẹjọ́ ẹ̀yìn rírò sílẹ̀, wàá jèrè lọ́run. Lálùkẹ́ àmọ́ wàá jèrè nínú sàárè. Má rojọ́ èèyàn lẹ́yìn mọ́, má ṣàbòsí èèyàn mọ́, má ṣe kẹta mọ́, má ṣe kẹrù mọ́, má hẹ́ńdí èèyàn mọ́, má ṣe lára èèyàn mọ́. Wá bẹ̀rù Ọlọ́run pẹ̀lú gbogbo nǹkan tó bá ń ṣe. Innallaha, àtúrò mi Ọlọ́run ọba, tawwabun rahim, mo máa ń gba títúbà, mo máa ń forí jì ẹni tó bá ṣéǹjì, tó bá ronú pìwàdà. Subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin, walhamdulillahi rabbil alamin. Àdúrà wa gbà, àríbá ti ṣáà rọ́nà gbégbà. Bismillah kúrò aláwọ̀ fún láti Sheikh al-Imam al-Busayri ọ̀nà ogun. Bismillah rahman rahim, kúrò Allahu ahad Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillahi ìzájà líláfi ìjọba Global Dahiratu Dhikrlahi àti gbogbo èèyàn olólùfẹ́ wa lórí social media. Ìfàyàbalẹ̀ àránṣẹ́ Ọlọ́run kó máa bá gbogbo yín. Bismillahir rahmanir rahim, ìzájà nasrullahi wal fatih wa ra'ayta an-nasa yadkhuluna fi dinillahi afwajan fasabbih bihamdi rabbika wastaghfirhu innahu kana tawwaba. Bismillahir rahmanir rahim, li ilafi quraishin ilafihim rihlata as-sitai wa sayfi falyabdu rabb hadhal bayt allazi atama min ju'in wa amana min khawf. Fún gbogbo ẹ̀yin tẹ́ pé ẹ fẹ́ tọ́jú, ẹ fẹ́ dá sí ètò títọ́jú àwọn ọmọ aláìní, ẹ fẹ́ dá sí ètò mọ́ṣáláṣí, ẹ fẹ́ fún àwọn opó ní nǹkan, ẹ fẹ́ fún àwọn ọmọ òrukàn ní nǹkan, ẹ fẹ́ fún àwọn aláìní ní nǹkan, tó bá jẹ́ pé oúnjẹ ni, tó jẹ́ pé aṣọ ni, tó jẹ́ pé nǹkan míì ni, nọ́mbà wa ń bẹ lórí social media, lórí social media, YouTube ni, Instagram ni, Twitter ni, Facebook ni. Àmọ́ gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ fẹ́ fún wọn ní káàṣì ni, àbẹ́fẹ́ ní ẹ fẹ́ fi káàṣì sí àkáǹtì tá a ṣe fún àwọn ọmọ òrukàn àti fún àwọn aláìní generally, tẹ́ fẹ́ tọ́jú àwọn aláìní, pé
ẹ̀yin náà fẹ́ wò pé àwọn tẹ́bi ń pa àwa rí jẹ ká ṣàánú àwọn tí wọ́n rí jẹ, àwa rí mu ká ṣàánú àwọn tí ò rí mu, àwọn ọmọ òrukàn, àwọn opó, àwọn abiyamọ tó yẹ pé ọmọ wọn ti fi àgbà ó ti fi kú ṣàgbà wọn tí wọ́n wá rí èèyàn kan tó ń tọ́jú wọn mọ́. Tẹ́ bá fẹ́ ṣàánú wọn, account number tẹ́ ẹ fi owó sí ni, account number organization ni, account number plus account number 0123, sorry, account number 0123 214254, account number 0123 214254, account number fáwọn aláìní 0123 214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization orúkọ tó wà lórí àkáǹtì tá a filẹ̀ yẹn nìyẹn. Wema Bank of Nigeria àkáǹtì yẹn nìyẹn. Gbogbo ẹ̀ tẹ́ bá ń dá sí tọ́lọ́run, Ọlọ́run ní gbàgbé yẹn, Ọlọ́run gbàdúrà yín náà. Ẹlẹ́kejì, gbogbo ẹ̀ tẹ́ bá ní ìpèníjà lórí ẹni àrùn, lórí ẹni ìṣòro, kò nídìí kó gbọnú ẹbọ. Contact Global Dahiratu Dhikrlahi aláwọn ustaz lóríṣiríṣi. Ẹ lè pè wá, a máa dá yín lóhùn, kò síbi tó wà tí àti materials wọ̀ tí ní wá bá ẹ tó bá yẹ pé àwọn nǹkan àìsàn ni. Tó bá dà pé ká bẹ Ọlọ́run bá fún ẹni, kò síbi tó wà tádùá ò tí ní wá bá ẹ, gbogbo bí l'Ọlọ́run bá wà. Àmọ́ lórí àwọn àìsàn bíi diabetes, bíi ìtọ̀ ṣúgà, bíi asthma, gbogbo oríṣiríṣi àwọn àìsàn bíi stroke, gbogbo àwọn materials tá ń ṣe, gbogbo àwọn ètò tá ṣe fún àwọn àìsàn wọ̀nyí, ẹni tó bá ní ìpèníjà lórí ẹni àìsàn kó contact Global Dahiratu Dhikrlahi gbogbo bíkíbi tẹ́ bá wà, àwọn items wa máa dọ́dọ̀ yín. Gbogbo ẹni tẹ́lẹ̀ ní the special prayer ni àbí nǹkan kan tó jẹ́ ìpèníjà tó jẹ́ spiritual guideline ni, ẹ máa rí pé alukurani náà la máa fi kojú ẹ̀. Àwa ń lo alukurani, a dẹ̀ ń lo sàárà. So àyè tó bá dẹ̀ gba item pé ká tọ́jú èèyàn pẹ̀lú items pé bóyá egbòogi turpon lon jẹ́ kó yà pé kulli dahila udawa faltatlibu dawa lidayikum fala tatlibu bi haram. Wọ́n Ọlọ́run bá ní dá àìsàn kan kó má fi wòsàn ìtìlẹ́gbẹ́. So gbogbo àìsàn tó wọ́n Ọlọ́run dá lòun fi wòsàn ìtìlẹ́gbẹ́, ó dẹ̀ fi mọ àwọn kan. Àwa dẹ̀ kọ́ káàkiri, Ọlọ́run dẹ̀ ní kó yé wa níwọ̀n bá tara wa. Tá dẹ̀ ti fi ṣe a lot of people láǹfààní, tá ti fi ṣàánú a lot of people. So ẹni tó bá ní ìpèníjà lórí any spiritual ìṣòro kankan àbẹ́ anything, kó contact wa, ẹ ti understand. Kò bọ́ fẹ́ dé o, kò bọ́ fẹ́ dé, àmọ́ nínú ayé ta wà yá máa ran lọ́wọ́, máa ṣàánú ara wa, ẹ ti understand. Àdúrà wa gbà, a rí bá ti ṣe, a rọ́nà gbígbà, a ní rí wàhálà, a ní rí dààmú. Ọlọ́run ṣíjú àná ìwò wa. Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad kama sallaita ala sayyidina Ibrahim wa ala ali sayyidina Ibrahim fil alamin innaka Hamidum Majid. Allahumma barik ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad kama barakta ala sayyidina Ibrahim wa ala ali sayyidina Ibrahim fil alamin innaka Hamidum Majid. Ashhadu an la ilaha illallah wa la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Lahul mulku wa lahul hamdu yuhyi wa yumiitu wa ala kulli shay'in qadir. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin. Massalamu wa ila al liqa'i.